Yorùbá bọ̀ wọ́n ní ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ní iyì ọmọ ènìyàn. Látìgbà tó ti gorí àlééfà ní gómìnà ìpínlẹ̀ Ògùn sẹ́nitọ́ Ìbíkúnlé Amósùn ti ń rí dájú wípé ó ń sapá rẹ̀ ó sì ń ṣe gbogbo ohun tó yẹ láti rí dájú wípé ó mú àwọn ìlérí rẹ̀ fáwọn ará ìlú ìpínlẹ̀ Ògùn ṣẹ ní gbogbo ẹ̀ka ìdàgbàsókè. Eléyìí ni ìjọba yìí ti ń ṣe lábẹ́ àwọn ètò pàtàkì márùn-ún rẹ̀ tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ka wọ̀nyí ni wọ́n ti ń rí ọwọ́ ìjọba láàrin ọdún 2012 tó kọjá yìí pẹ̀lú àwọn ètò ìjọba lọ́lọ́kan òjọ̀kan fún ìrọ̀rùn àwọn ará ìlú. Ní kété tí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn gorí àlééfà ni ó ṣe ìlérí àti pèsè ìwòsàn ọ̀fẹ́ fáwọn aláboyún, àwọn ọmọ wẹrẹ tí ọjọ́ orí wọn kò ju 5 lọ àti àwọn àgbàlagbà tí wọ́n ti lé ní 70 ọdún. Àmọ́ kí gbogbo eléyìí tó lè ṣeé ṣe ó ṣe pàtàkì kí ìjọba ṣe àwọn ètò tó yẹ kí ètò náà lè fìdí rinlẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ wípé àwọn ètò wọ̀nyí ni ìjọba kọ́kọ́ gùn lé ní ọdún 2012. Lẹ́yìn tí ìjọba ti ṣe àtúnkọ́ àti àtúnṣe àwọn ilé ìwòsàn alábọ́dé káàkiri ìpínlẹ̀ Ògùn tán, tí wọ́n sì ti pèsè àwọn irinṣẹ́ àti èròjà ìlera táwọn ilé ìwòsàn náà nílò láti lè ṣiṣẹ́ wọn pójú òṣùwọ̀n, ni ìjọba tún bẹ̀rẹ̀ sí ní fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ àgbáyé fún ìpèsè ìwòsàn fún àwọn èèyàn rẹ̀. Lábẹ́ ètò ìpèsè ìlera NHIS èyí tó wà fún àwọn ará ìletò, iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera nípínlẹ̀ Ògùn ti ṣe àwọn ìwádìí lóríṣiríṣi ní gbogbo àwọn ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Ògùn ní ìgbáradì fún ètò náà. A bẹ̀rẹ̀ sí í ṣe ètò tá à ń pè ní community based health insurance. Ìyẹn ni ètò tó máa gbé ètò ìlera, ó máa gbé ètò yẹn dé àwọn ilé ìwòsàn alábọ́dé ní gbogbo káàkiri ìpínlẹ̀ Ògùn. Àwọn èèyàn tí wọ́n fi bẹ́ẹ̀ lówó lọ́wọ́ tó yẹ pé tán bá lọ sí ilé ìwòsàn tán bá sọ fún wọn pé pé 2,000 lẹ́ máa san, 3,000 lẹ́ máa san, gbogbo yẹn máa kúrò. Tán bá ń dáwó lóṣooṣù, owó yẹn á kéré, á jẹ́ bí 500 naira nǹkan bẹ́ẹ̀ yẹn. Téèyàn bá ti ń dáwó yẹn, tán bá láti lọ sí hospital, bóyá ọmọ sick o, bóyá bàbá sick o, tó bá dé hospital, nǹkan kíkan tó bá fẹ́ charge wọn, ọ̀fẹ́ ló máa jẹ́. Bákan náà nínú ọdún 2012 yìí kan náà, ìjọba tó gùn lé àwọn ètò lóríṣiríṣi láti gbógun ti àrùn rọmọlápá rọmọlẹ́sẹ̀ nípínlẹ̀ Ògùn. Lára àwọn ètò wọ̀nyí láti rí eléyìí tíjọba ṣe ní àjọṣepọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó ní abúlé Ológògóró lọ́jọ́ 11 oṣù kejì ọdún 2012. Síwájú sí ìjọba kò tún fọwọ́ yẹpẹrẹ mú àwọn ètò abẹ́rẹ́ àjẹsára tí wọ́n ń ṣe lóòrèkóòrè ní pàápàá jùlọ ti àtojúdé ojúlé. Láti wá rí wípé àmójútó tó péye wà fún ètò abẹ́rẹ́ àjẹsára nípínlẹ̀ Ògùn, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn tó ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ pàtàkì kan lọ́jọ́ 8 oṣù kejì ọdún 2012 láti máa ṣàmójútó ètò abẹ́rẹ́ àjẹsára nípínlẹ̀ yìí. Láti wá tún rí wípé àwọn òṣìṣẹ́ ìlera tó sì pójú òṣùwọ̀n káàkiri àwọn ilé ìwòsàn rẹ̀ fún ìpèsè ètò ìlera tó jọjú, ìjọba lábẹ́ iléeṣẹ́ tó rí sí ètò ìlera nípínlẹ̀ Ògùn tún gba 107 àwọn òṣìṣẹ́ ìlera síṣẹ́ nínú ọdún 2012 yìí. Oríṣiríṣi àwọn ètò ìlera tún ní iléeṣẹ́ yìí tún ṣagbátẹrù rẹ̀ nínú ọdún yìí. Lára wọn láti rí ètò tí wọ́n fi ń sàmì àyájọ́ ọjọ́ àrùn jẹjẹrẹ àti ọjọ́ àrùn kògbóògùn HIV/AIDS àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, aya gómìnà náà kò gbẹ́yìn nínú akitiyan àti rí dájú wípé ètò ìlera tó jọjú wà lárọ̀ọ́wọ́tó àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ní pàápàá jùlọ lábẹ́ àwọn ètò rẹ̀ náà. Ọ́fíìsì aya gómìnà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ tí kìí ṣe ti ìjọba lóríṣiríṣi àti àwọn ilé-iṣẹ́ ìjọba náà tó ṣagbátẹrù àwọn ètò ìlera bíi ètò iṣẹ́ abẹ fáwọn tójú ń dùn, ètò àyẹ̀wò ọyàn fáwọn obìnrin àti ètò ìgbógun ti àrùn aràn láàárín àwọn ọmọ ilé ìwé ìpínlẹ̀ Ògùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ló tún jẹ́ wípé ìjọba ìpínlẹ̀ Ògùn náà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ tí kìí ṣe ti ìjọba nílẹ̀ yìí àti lókè òkun náà tún ṣagbátẹrù àwọn ètò ìlera bíi ìpèsè ẹsẹ̀ àtọwọ́dá fáwọn tí ó nílò rẹ̀ àti àwọn iṣẹ́ abẹ lóríṣiríṣi fún àwọn tí àrùn ojú ń dà láàmú.
ìjọba tún ṣe àgbéga ọ́fíìsì àjọ tó rí sí ètò àrùn HIV àti AIDS ní ìpínlẹ̀ Ògùn. A tún ṣe ètò fún SACA wa kọ́tà ń pè ní SACA, ìyẹn ní ilé-iṣẹ́ tó ń tọ́jú ètò fún HIV AIDS. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kéré díẹ̀, ó dẹ̀ wà ní nǹkan tá à ń pè ní State Action Committee on AIDS. Kò fi bẹ́ẹ̀ tóbi, kò fi bẹ́ẹ̀ ní owó tó máa fi ṣiṣẹ́ gan ni, ṣùgbọ́n ní ìsìn wọ́n ti ṣe òfin ní House of Assembly, gómìnà wa ti sign ẹ̀, ó ti yàtọ̀, ó kì í ṣe committee, ó ti di agency. Ní ìsìn à ń pè ní State Agency for Control of AIDS. Since tó ti yàtọ̀ ń sìn, ọ̀gá tún ti fún ní budget, ó ń ṣiṣẹ́ fúnra ẹ̀ ń sìn, kì í ṣe bó ṣe wà tẹ́lẹ̀. So àwọn ètò tó ń ṣe máa pọ̀ sí, wọ́n sì máa dá sí. Pẹ̀lú ìwọ̀nba owó tó wà ní ìjọba Amosun lábẹ́ iléeṣẹ́ yìí tún rí dájú wípé ó ṣe àwọn àtúnṣe tó yẹ láti mú àyípadà rere bá ipò tí ó bá ètò ìlera ní ìpínlẹ̀ Ògùn. Ní ọdún 2012 yìí kan náà ni ìjọba tún ra ọkọ̀ tó rí sí ìṣẹ̀lẹ̀ ìjàmbá pàjáwìrì 6 tuntun tí wọ́n sì tún ṣàtúnṣe àwọn 4 tó wà nílẹ̀ tẹ́lẹ̀ rí. Àwọn ọkọ̀ ìjàmbá pàjáwìrì tuntun náà ni wọ́n ní àwọn irinṣẹ́ ìlera ìgbàlódé lóríṣiríṣi nínú táwọn òṣìṣẹ́ ìlera lè kọ́kọ́ ṣàmúlò tí àwọn irúfẹ́ ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀. Nígbà tá a kọ́kọ́ dé, mọ́tò méjì la ní, ìkẹta ta ní àti lè gbé kúrò ní Abẹ́òkúta pàápàá kí kó má lọ dákú sọ́nà. So ọ̀gá wa gómìnà wa wọ́n fún wa ní owó láti ra àwọn ambulance tuntun. Wọ́n dẹ̀ ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú road safety. Wọ́n fún wa ní nọ́mbà téèyàn lè pè tí wọ́n bá rí jàǹbá lójú títì. Ó dẹ̀ ti àwọn ambulance yẹn dẹ̀ ti ń ṣiṣẹ́ ń sìn. Lóṣooṣù à ń gbé èèyàn bíi afẹ́ tó 300 between 200 to 300 lójoojúmọ́ là ń gbéyàn lójú títì tá à ń gbé wọn lọ sí hospital. Àwọn kan ìgbà dẹ̀ ti kú bí ó bá ń ṣe pé ambulance yẹn ló gbé wọn. Bákan náà ni ìjọba tún rí dájú wípé wọ́n rán àwọn tí yóò máa ṣiṣẹ́ nínú àwọn ọkọ̀ náà lọ sílùú ọba láti lọ tún gba àwọn ẹ̀kọ́ tí wọ́n nílò láti máa fi ṣiṣẹ́ wọn dójú òṣùwọ̀n. Àwọn tó jẹ àǹfààní ètò náà ṣàfihàn ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ àwọn ọkọ̀ ìjàmbá pàjáwìrì náà tó wáyé ní ọjọ́ 7 oṣù kẹjọ ọdún 2012 nílùú Abẹ́òkúta. Ètò sì tún lọ láti tún lè fẹ́ ètò yìí lójú ju báyìí lọ. Nínú oṣù kejìlá ọdún 2012 tún ní ilé-iṣẹ́ ètò ìlera tó sàmì àyájọ́ ọ̀sẹ̀ ìlera àwọn aláboyún àti àwọn ọmọ wẹ́wẹ́. Bákan náà ní ìparí ọdún 2012 yìí ní ilé-iṣẹ́ yìí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ọ́fíìsì olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà lórí ètò MDG tún ṣe ètò ńlá kan fáwọn aláboyún àti àwọn tó ń tọ́mọ lọ́wọ́ tí wọ́n pè ní gbọmọró. Lábẹ́ ètò náà wọ́n fún àwọn aláboyún ní owó láti lè máa lò wọ ọkọ̀ lọ sí ilé ìwòsàn láti lọ gba ìlera àti láti máa fi jẹun, tí wọ́n sì tún fún wọn ní ẹ̀rọ ìléwọ́ ìbánisọ̀rọ̀. Àfojúsùn ètò yìí ni láti wá ọwọ́ ìṣòro ikú aláboyún àti ọmọ wẹ́wẹ́ kù láwùjọ wa. Àwọn ètò lóríṣiríṣi tí ilé-iṣẹ́ yìí ti gbé kalẹ̀ lọ́dún 2012 tún ti ṣàfihàn bí ọdún 2013 yóò ṣe rí lábẹ́ ètò ìpèsè ìlera fáwọn ará ìlú ìpínlẹ̀ Ògùn. A lè bẹ̀rẹ̀ sí ń ra àwọn irinṣẹ́ bíi àwọn x-ray machine, àwọn scanners, àwọn tó gba owó tó pọ̀ ká dẹ̀ máa fi sínú àwọn general hospitals. Gbogbo general hospitals àti ti fẹ́ ṣe àtúnṣe fún wọn, a máa bẹ̀rẹ̀ sí ń ṣe ń sìn. Ọ̀gá ti sọ pé wọ́n tún fẹ́ kọ́ àwọn hospital tuntun níbi tí àwọn ibikíbi tí ò bá ti sí rárá, wọ́n máa kọ́ àwọn hospitals kan síbẹ̀. Then tí mo sọ nípa ambulance yẹn, a sì máa rà sí, a sì máa ní nǹkan tá à ń pè ní call center. Yẹn ni pé téèyàn bá phone, tẹ́ bá di phone yẹn anytime, bó jẹ́ Sunday o, bó jẹ́ lóru o, tẹ́ bá ti call èèyàn á wà ńbẹ̀. Tó bá dẹ̀ gbé, nǹkan tẹ́ máa ṣe ni wọ́n ti train wọ́n ní mọ nǹkan tó máa sọ fún yín. Wọ́n á dẹ̀ ní kẹ́ dúró síbẹ̀, wọ́n á ní pé wọ́n á dẹ̀ pé àwọn ambulance yẹn 5-10 minutes ambulance yẹn á ti dé.
ní ìmọrírì pàtàkì iléègbé lówó pọ́kú tí kò ní àwọn ará ìlú lára pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ló mú kí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn bẹ̀rẹ̀ akitiyan àwọn ètò tí ó fi jẹ́ kí ètò ìpèsè iléègbé rẹ̀ dòun láìpẹ́ láì jìnà. Ìgbésẹ̀ àkọ́kọ́ tí iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ìpèsè iléègbé ní ìpínlẹ̀ Ògùn gbé ní ìbẹ̀rẹ̀ ọdún 2012 yìí ni láti kọ́kọ́ parí àwọn ilé olówó pọ́ọ́kú tí ìjọba yìí jogún lọ́wọ́ ìjọba àná. Ní kété tí wọ́n parí àwọn iṣẹ́ àtúnṣe lórí àwọn ilé náà sì ni wọ́n fa àwọn ilé náà lé àwọn tó jẹ àǹfààní wọn lọ́wọ́. Wọ́n sì tún ti bẹ̀rẹ̀ kíkọ́ àwọn titun mìíràn sáwọn agbègbè bíi Kẹ́ńtà, OGTV Media Village àti ìlú Ṣàgámù. Ìtorí ẹ̀ láti lọ bá Federal Mortgage Bank ètò tí báǹkì tí ìjọba àpapọ̀ dá sílẹ̀ láti máa yá àwọn èèyàn lówó kọ́lé, ṣùgbọ́n ó ní àwọn nǹkan tá a ní láti ṣe láti lè fi gba owó lọ́dọ̀ wọn. Kì í kàn ṣe pé a fẹ́ kọ́lé fáwọn èèyàn wa ó yẹ fún wa lówó. Ètò kínní ni pé àwọn tá a fẹ́ kọ́lé fún ìgan náà àwọn gan náà láti máa dá èlé ìlú kan tó máa fi pamọ́ ipe ní ọjọ́ iwájú o eléyìí ilé la máa fi rà. Fún àpẹẹrẹ kò sí ẹni tó máa fẹ́ kọ́lé náà tí ò ní máa ta owó jọ díẹ̀díẹ̀ even bó jẹ́ ilé alámọ̀ ara sìmẹ́ǹtì ara páànù ara gbogbo ẹ̀ kó tó jọ. So ìtorí ẹ̀ ní ìjọba ṣe ní ká lọ bá wọn ìjọba àpapọ̀ kan yá wa lówó. Lẹ́yìn èyí ilé-iṣẹ́ náà tún ti bẹ̀rẹ̀ kíkọ́ àwọn ilé olówó pọ́ọ́kú tuntun mìíràn tí wọ́n sì tún ṣe àtúnṣe àwọn ilé ìjọba káàkiri. Ìgbà tí Ministry of Education máa ṣe tó máa tún àwọn ilé ìwé tí ìjọba ìbánlẹ̀ tó máa tún wọn ṣe ọ̀dọ̀ wa náà wá. Wọ́n á ní òkè o a fẹ́ ṣe wíńdò wo la lè ṣe èlò la máa fi ṣe wọ́n. Tọ́n bá dẹ̀ tún fẹ́ kọ́ ìmí irú èyí tí Ministry of Education náà ń kọ́ lọ́wọ́ ń sìn àwọn model schools àwọn iléèwé ìgbàlódé ń sìn ọ̀dọ̀ wa náà wá wípé báwo la ṣe máa ṣe o alájà méjì ni o alájà mẹ́ta ni o ibo ni wíńdò máa kọjú sí ibo lélẹ̀ máa kọjú sí ó pẹ̀lú àwọn nǹkan tí à ń ṣe. Bákan náà ló jẹ́ wípé ilé-iṣẹ́ yìí náà ló tún ṣe àtúnkọ́ àwọn kan lára àwọn ilé tíjọba wó lulẹ̀ látàrí fífẹ̀ ojú òpópónà ìta ẹ̀kọ́ sí Tòtòrò lọ sí òkè Ṣòkòrè tíjọba ṣẹ̀ṣẹ̀ parí. Eléyìí tí wọ́n ran àwọn àgbàlagbà tọ́rọ̀ náà kàn níbẹ̀ lọ́wọ́ láti ṣàtúnkọ́ wọn. Tí ilé-iṣẹ́ náà sì tún ran ilé-iṣẹ́ ètò ìlera náà lọ́wọ́ láti kọ́ ilé ìwòsàn alábọ́dé ti Tòtòrò àti àtúnṣe gbọ̀ngàn àṣà ìbílẹ̀ June 12 ní Kútọ̀ lábẹ́òkúta. Lára àwọn ìgbésẹ̀ pàtàkì tí ilé-iṣẹ́ yìí tún gbé láàrin ọdún 2012 tó kọjá yìí ni láti bẹ̀rẹ̀ sí ní ṣètò bátànì ìlú titun tí ìjọba fẹ́ kọ́ sí ọ́fíìsì ìjọba tẹ́lẹ̀ rí tó wà ní Ìbàrà. Ìjọba ń gbèrò láti tún ìlú Abẹ́òkúta ṣe gẹ́gẹ́ bíi ti ìgbàlódé tó ń pè ní Abẹ́òkúta City Center níbi tí oríṣiríṣi àwọn nǹkan mèremère àwọn supermarket àwọn ọ́fíìsì ńlá jàǹkẹ̀jàǹkàn so a ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Nígbà tá a dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àwọn kan wá láti Malaysia tó tún jẹ́ ọ̀jọ̀gbọ́n tó ń mọ̀ nípa ẹ̀ dáadáa a pè wọ́n wá a jọ wò wọ́n a jọ wo gbogbo ibi tí títì máa gbà ibi tí shopping complex máa gbà ibi tí banking hall oríṣiríṣi ibi tí hòtẹ́ẹ̀lì ìgbàlódé tó máa wà tí á jẹ́ àǹfààní fún aráàlú. Gbogbo ilé ni àtúnjọ wò kí gbogbo ẹ̀ lè gúnrégé kí ọ̀dọ̀ wa náà nígbà tá a bá dẹ̀ ṣe tán in fact á dára ju gbogbo èyí tí à ń wò ní Èkó lọ. Síwájú sí i gẹ́gẹ́ bí ìmúṣẹ ìlérí rẹ̀ fáwọn òṣìṣẹ́ atọ́kọ̀ṣe tó wà lágbègbè Ọbádáoko, gómìnà Ìbíkúnlé Amósùn ṣe ìfilọ́lẹ̀ iṣẹ́ kíkọ́ ibùdó ọkọ̀ tuntun fáwọn mẹkáníìkì náà ní oṣù karùn-ún ọdún 2012 gẹ́gẹ́ bí ara àwọn ètò tíjọba yìí fi sàmì ọdún kan rẹ̀ lọ́fíìsì. Iṣẹ́ kíkọ́ ibùdókọ̀ náà tí iléeṣẹ́ tó rí sí ètò ilégbèé ń ṣe náà ti dé ibi tó lápẹẹrẹ báyìí
tí ìrètí sì wà wípé wọ́n ó parí rẹ̀ títí oṣù kẹta ọdún yìí. a ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé iṣẹ́ ìgbàlódé tó ń pè ní mechanic sheds nínú ilé yìí. Ìyá kan máa wà ńbẹ̀, oríṣiríṣi àwọn nǹkan tó ń lè fi ṣiṣẹ́ tó jẹ́ ìgbàlódé. Ẹ rí i pé tí ìgbà míì tán bá fẹ́ gbé ẹ́ńjìn bọ́lẹ̀ nínú mọ́tò, ó lè jẹ́ pé okùn náà máa so mọ́ bí ẹni 4-5, ṣùgbọ́n nínú èyí tán máa kọ́ yìí, gbogbo ẹ̀rọ tó lè bá wọn gbé tó jẹ́ pé wọ́n á kàn tẹ bọ́tìnì, á gbẹ́ńjìn yẹn dìde, á tún gbé padà síbẹ̀. Ní a ti bẹ̀rẹ̀ eléyìí ní Ọbádá oko, a dẹ̀ ti fẹ́ parí ẹ̀. Ilé-iṣẹ́ tó ń rí sí ètò ìdàgbàsókè àwọn obìnrin nípínlẹ̀ Ògùn náà kò gbẹ́yìn nínú akitiyan àti mú èròǹgbà ìjọba yìí láti ṣe ìràpadà ògo Ògùn ṣẹ. Ní ìbámu pẹ̀lú eléyìí, oríṣiríṣi àwọn ètò ìdàgbàsókè ní ilé-iṣẹ́ yìí náà ṣagbátẹrù wọn ní ọdún 2012 látòrí ètò ìdánilẹ́kọ̀ọ́ lórí ìkúnnilápá àti ìdánilókòòwò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin, ọ̀dọ́, àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ àti àwọn àkàndá ẹ̀dá nípínlẹ̀ Ògùn ló ti jẹ àwọn àǹfààní lọ́lọ́kan òjọ̀kan lábẹ́ àwọn ètò ilé-iṣẹ́ yìí. Bákan náà ló jẹ́ wípé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ọ́fíìsì aya gómìnà ìyáàfin Olúfunṣọ́ Amósùn, ilé-iṣẹ́ yìí tún ti ṣe àwọn àṣeyọrí lóríṣiríṣi fún ìrọ̀rùn àwọn ará ìlú ìpínlẹ̀ Ògùn. Ohun tá tún gbéyẹ̀wò jù òun ni mímú ìṣẹ́kúrò ní ìpínlẹ̀ Ògùn, nítorí a mọ̀ wípé tí àwọn ìyá wa tó jẹ́ pé àwọn náà máa rí bá ṣe máa jẹ bá ṣe máa mu, tí àwọn náà bá rówó fi ṣòwò, tí wọ́n rí èrè jẹ nínú òwò wọn, a rí wípé ìdàgbàsókè gbọ̀ngàn pàápàá abẹ́ bí 100 million tí ẹ̀yáwó tí ìjọba wa gbé síta, tí ó jẹ́ pé mínísírì wa ló ṣe alábòójútó, àdúpẹ́pọ̀ yọrí sí rere. A dẹ̀ tún dúpẹ́ pé kí ọdún yẹn tẹ̀ tó parí, a tún ti sọ di ìlọ́po méjì, àwọn obìnrin wa tún ti gba 200 million. Kì wá ṣe pé à ń yá wọn lówó nìkan, a tún ń kọ́ wọn ní ẹ̀kọ́ wípé báwo lè ṣe lè ṣòwò yín, báwo ló ṣe jẹ́ pé tẹ bá ra nǹkan kì í ṣe oye tẹ rà náà lẹ máa tà á, tẹ bá tà á báwo lè ṣe máa kọ́ sílẹ̀. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé yẹn náà ó yọrí sí rere. Àti kíkọ́ni níṣẹ́ ọwọ́, a rí pé àwọn ọmọ wa tó jẹ́ pé wọn ò níṣẹ́ lọ́wọ́, tí wọ́n tó pé lè di owó fún wọn táwọn náà lè fi dá lára wọn, a ṣe ìdánilẹ́kọ̀ọ́ iṣẹ́ fún wọn. Nínú ètò ìkúnnilápá fún àwọn olókoòwò kéékèèké ní nǹkan bíi ìparí ọdún 2012 yìí náà ni ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lábẹ́ ilé-iṣẹ́ àwọn obìnrin tó pín àwọn owó tó wọ 200 mílíọ̀nù náírà fáwọn obìnrin lábẹ́ ètò ẹ̀yáwó bílíọ̀nù kan náírà tíjọba yìí àti ilé ìfowópamọ́sí Bank of Industry jìjọ ṣagbátẹrù rẹ̀ fún àǹfààní àwọn èèyàn wọ̀nyí. 5,000 àwọn obìnrin ni wọ́n jẹ àǹfààní owó ẹ̀yáwó yìí lábẹ́ abala kejì ètò náà. Ní ọdún 2011 ni wọ́n ṣe abala kìíní ètò yìí níbi tí 3,000 àwọn obìnrin ti jẹ àǹfààní 100 mílíọ̀nù náírà. Àwọn àkàndá ẹ̀dá àti àwọn tí wọ́n ń tọrọ bárà lẹ́bàá títì náà kò ṣàì jẹ àǹfààní àwọn ètò lóríṣiríṣi lábẹ́ ilé-iṣẹ́ yìí láàrin ọdún 2012 tó kọjá. Bí wọ́n ṣe ń pín àwọn irinṣẹ́ ajé fún àwọn àkàndá ẹ̀dá àti àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ ní ilé-iṣẹ́ yìí tó ń kó àwọn tí wọ́n ń tọrọ bárà kúrò lójú títì tí wọ́n sì ń rí dájú wípé wọ́n darapọ̀ padà pẹ̀lú àwọn ẹbí wọn. Pẹ̀lú gbogbo eléyìí, ó dájú wípé ọdún tuntun 2013 yìí yóò tún ṣẹnu re sí i. Àwọn èèyàn wa náà tó yẹ pé ó kù díẹ̀ káàtó fún, bóyá àwọn alárùn ọpọlọ ni o, bóyá àwọn tó ń ṣagbe ni o, bóyá àwọn tó yẹ pé alábọ̀ ara àbí àwọn tó yẹ pé ó kù díẹ̀ káàtó fún, a tún rí wípé a ṣèrànlọ́wọ́ fáwọn náà. Àwọn tó yẹ pé wọ́n kàn rìn káàkiri títì, a kó wọn kúrò lójú títì, a ṣe ètò ìlera fún wọn, a dẹ̀ dá wọn padà, a lọ so wọ́n pọ̀ pẹ̀lú àwọn ẹbí wọn. A dúpẹ́ pé yẹn náà yọrí sí rere. Ó wá dájú wípé báwọn ètò ṣe lọ sí ní ọdún 2012
ti fi hàn pé ọdún 2013 yìí yóò tún ṣẹnure fáwọn èèyàn ìpínlẹ̀ Ògùn. Àwọn oríṣiríṣi ìgbésẹ̀ tún ní ìjọba yìí gbé lọ́dún 2012 tí ọ̀pọ̀lọpọ̀ wọn yóò sì máa so èso ayọ̀ lọ́dún 2013 yìí. Ìní lọ́jọ́ ìbí ẹ kú àṣeyẹ ẹ̀mí aṣọ bọ́ ẹ. Gbogbo ẹbí iléeṣẹ́ New Age Network ń fi àsìkò yìí kí gómìnà wa ọlọ́lá jùlọ Ìbíkúnlé Amósùn kú oríire ọjọ́ ìbí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó lọ́ra ẹ̀mí yín dìwò yìí tí ẹ sì ń ṣiṣẹ́ takuntakun láti lè mú ìgbé ayé rọrùn sí fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn. Ẹ̀mí yín á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o nínú ọlá ìdẹ̀ra àlàáfíà àìkú baálẹ̀ ọrọ̀ táyà tọmọ láṣẹ Èdùmàrè. Olúwa túbọ̀ máa fún yín lókun agbára àti ìmọ̀ láti lè wakọ̀ ìpínlẹ̀ Ògùn débùté ògo. Ìgbà ọdún kan ni o àṣẹ ṣàmọ́dún sà. Ìní lọ́jọ́ ìbí ẹ kú àṣeyẹ ẹ̀mí aṣọ bọ́ ẹ. Pẹ̀lú àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan tíjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn ti gbé ṣe ní gbogbo ẹ̀ka ìdàgbàsókè níbàámu pẹ̀lú àfojúsùn rẹ̀ láti ṣe ìràpadà ògo ìpínlẹ̀ Ògùn ní pàápàá jùlọ láàrin ọdún 2012 ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú ló ń kọrin ọpẹ́ sí ìjọba yìí. Àwọn hospitals yẹn náà ó try àpapàjọ lórí hospital ìjọba ó try a lot gọ́tà bá dé Ìjàyè owó ta rò pé tá bá azumi time mi tá fi Ìjàyè máa mú tó lẹ́sẹ̀ bíi 2000 ní ìsìn tẹ́ bá ọjà ìparí òòyà ó lè mú less than 500 dání tó dẹ̀ máa fún ní good treatment níbẹ̀. Ìbíkúnlé Amósùn wọ́n try torí pé wọ́n ṣe ohun ribiribi àwọn tí kò ríṣẹ́ wọ́n fún àwọn kan níṣẹ́ so a dẹ̀ ní ìrètí pé àwọn tó tún kù náà wọ́n á tún rí iṣẹ́ láyọ̀ àtàlàáfíà lọ́dọ̀ wọn. Ìjọba Amósùn yìí kódà mi ò ṣèjọba o mi ò dìbò rí bí bẹ́ẹ̀ ṣe ń wò mí ṣùgbọ́n gbogbo ìtí wọ́n ń ṣe láti bí ọdún mélòó inú wa dùn sí gan torí pé àti rí ìjọba náà tó ti ṣe sẹ́yìn tí ó jẹ́ wípé àárí àgàgà òkèlè wò wá yìí nǹkan tó mórí wa wú ni. wọ́n ṣe iṣẹ́ takuntakun even bá a ṣe rí gan inú wa ṣe ń dùn sí i kan tó bọ̀ máa tẹ̀síwájú sí i. Ìní lọ́jọ́ ìbí ẹ kú àṣeyẹ ẹ̀mí aṣọ bọ́ ẹ. Gbogbo ẹbí iléeṣẹ́ New Age Network ń fi àsìkò yìí kí gómìnà wa ọlọ́lá jùlọ Ìbíkúnlé Amósùn kú oríire ọjọ́ ìbí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó lọ́ra ẹ̀mí yín dìwò yìí tí ẹ sì ń ṣiṣẹ́ takuntakun láti lè mú ìgbé ayé rọrùn sí fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn. Ẹ̀mí yín á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o nínú ọlá ìdẹ̀ra àlàáfíà àìkú baálẹ̀ ọrọ̀ táyà tọmọ láṣẹ Èdùmàrè. Olúwa túbọ̀ máa fún yín lókun agbára àti ìmọ̀ láti lè wakọ̀ ìpínlẹ̀ Ògùn débùté ògo. Ìgbà ọdún kan ni o àṣẹ ṣàmọ́dún sà. Ìní lọ́jọ́ ìbí ẹ kú àṣeyẹ ẹ̀mí aṣọ bọ́ ẹ. Ní ọjọ́ 16 oṣù kìíní ọdún yìí ni gómìnà ìpínlẹ̀ Ògùn sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn bẹ̀rẹ̀ àbẹ̀wò sí gbogbo àwọn ilé ẹjọ́ tó wà ní gbogbo ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta ìpínlẹ̀ Ògùn. Àfojúsùn àbẹ̀wò pàtàkì náà tó gba gómìnà àti àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ lódindi ọjọ́ 7 gbáko ni ó wá láti fi jẹ́ kí gómìnà fi ojú ara rẹ̀ bí nǹkan ṣe rí láwọn ilé ìdájọ́ wọ̀nyí láti lè mọ ìgbésẹ̀ tíjọba ní láti gbé láti ṣàtúnṣe tó bá yẹ. Gómìnà Ìbíkúnlé Amósùn tún ṣàlàyé síwájú lórí pàtàkì àbẹ̀wò rẹ̀ yìí. I need to do an on-the-spot assessment, and it's good that I venture on this visit because when I'm there in the office, I see the files and I ask questions. Even sometimes they bring some pictures for me to see. But I think there's nothing better than probably coming like this
and having a feel of what they go through every day. Well, I've seen it. Some are good, some are not too good, but I know ultimately we must make every one of our courts to be good. It should be conducive for what they do every day. Bákan náà ló tún sọ̀rọ̀ lórí àwọn nǹkan tíjọba ní láti ṣe láti ṣàgbéga àwọn ilé ìdájọ́ wọ̀nyí. We as government, we've seen it now. Some need some structural correction, we will do that. Some need just to maintain or carry out some few repairs and now equip, because if they don't have the tools, I mean, there are very few things that they can do. Imagine our courts sweating inside heat. So what will they do? But we are trying to correct those ones. I'm happy that I'm here. So now we are taking notes. So we'll compare notes with what the CJ have actually given to me. It's just to make sure that they operate in a very conducive atmosphere. Adájọ́ àgbà nípínlẹ̀ Ògùn amòfin àgbà Tókunbọ̀ Ọlọ́pàdé náà tún mẹ́nubà àwọn nǹkan tí ẹ̀ka yìí ń retí lọ́dún titun 2013 yìí. To, like he's doing, introduce the Ogun State standard into our courts, not only the structures, but even the system. You know, how we do our work in courts. He has just said it, that we are going to have this electronic reporting in courts, and then the law pavilion and all this e-system. So most of our structures need renovation and maintenance. We need a lot of furniture, we need a lot of equipment, and His Excellency is here, we thank God, to see for himself. So we're looking forward to better days this year. Bákan náà ni alákòóso ilé-iṣẹ́ tó rí sí ẹ̀ka ìdájọ́ nípínlẹ̀ Ògùn amòfin Ògúndé náà fi ìdùnnú rẹ̀ hàn sí ìgbésẹ̀ gómìnà Ìbíkúnlé Amósùn láti ṣe àwọn àtúnṣe tó yẹ sí ètò ilé-ẹjọ́ nípínlẹ̀ Ògùn. His Excellency has spoken. What we want to do is to transform justice delivery system in Ogun State, and the beginning of it is an inspection of the present state. It is from there that we'll take off to do something that's better than this. Fún ìbéèrè tàbí àlàyé, ẹ kọ̀wé sí orí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lójú ìwòran yín yìí, tàbí sí orí ímeèlì wa tí ẹ̀ ń wò yìí. Ọmọ Ògùn Ìṣẹ̀yà.